bó ṣe lè wù kọ́mọkùnrin pẹ́ tó nínú ẹgbẹ́ àwọn àpọ́n ò lọ́jọ́ kan lọ́jọ́ kan ni yóò ṣẹ́wọ́ sọ́mọ obìnrin ni yóò ṣẹ́wọ́ sọ́mọ obìnrin o ni yóò ṣẹ́wọ́ sọ́mọ obìnrin. bó ṣe lè wù kọ́mọ obìnrin pẹ́ tó nílé àwọn òbí rẹ̀ lọ́jọ́ kan ni yóò gbálé ọkọ rẹ̀ lọ ni yóò gbálé ọkọ rẹ̀ lọ wò ni yóò gbálé ọkọ rẹ̀ lọ ìyàwó ń gbálé ọkọ rẹ̀ lọ wò ni yóò gbálé ọkọ rẹ̀ lọ. ìdàpọ̀ mímọ́ àṣẹ Ọlọ́run lèyí kì í ṣe ìfẹ́ ẹnu lásán. ìlànà ànábì la tẹ̀lé kì í ṣe fẹ́fẹ́rìtì. èyí wù mí ó wọ Ọlọ́run mi. olóríire lọ́kọ olóríire níyàwó olóríire méjì ló pàdé ọ̀rọ̀ ṣe rẹ́gí. ẹ wáyé olóríire bó ṣe dára tó ẹ̀yin ẹwèrè sùúrù bó ṣe dùn tó. ìmúra àtún sọ̀ọ́lì àtún oríire ńláńlá nìgbéyàwó jẹ́ nítorí kò sápọ́nlé fọ́ba tí ò lólórí láàfin. àdágbé àdásò yìí ọmọ ọkùnrin kìkì ẹ̀gbin òun àti àbùkù sí lóbìnrin tí ò ládé orí pẹ̀lú. ìdí nìyí tó ṣe jẹ́ pé gbogbo ẹni tó ti tó láya tó wá ṣe ìgbéyàwó léèwọ̀ fẹ́mi ara ẹ̀ kì í ṣèjọ tiwa. ọ̀rọ̀ ànábì lèyí o kì í sọ̀rọ̀ bàbá mi ọmọ Àmínà ló fi kọ́ wa pé Ọlọ́run ọba ṣègbéyàwó lẹ́tọ̀ọ́ ó sì ṣe àgbèrè òun àti panṣágà léèwọ̀. onímọ̀ṣe sọ wípé ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ sì tún ní tọ́lú wò ṣe é gbọ́. ọ̀tọ̀ ní ká lóyún ọ̀tọ̀ ní ká bímọ ọ̀tọ̀ ní ká ṣègbéyàwó ọ̀tọ̀ ní ká tẹ̀ láṣẹ Ọlọ́run ọba Allahu lókè. ọ̀tọ̀ lóbìnrin rere ọ̀tọ̀ ní ìyàwó ìdọ́. obìnrin rere òun ní ìyàwó olókan àbọ̀ èyí tí mọ̀ ń lò nígbà ọ̀kẹ́ wọlé. ẹ ò rí ìyàwó ìdọ́ òun lòkò ìrìsé ọmọ wòyíra. oko ìrèsè ọmọ wòyíra kó o má bàa rẹ ẹrúkẹ́rú abilala lẹ́nu. oko ìrèsè ọmọ wòyíra kó o má bàa ra igbákígbá nkẹ́kẹ́ ń sọ. irú wọn pọ̀ lóde àwọn obìnrin rakọ̀rakọ̀ sẹ́kọ̀ọ́ndẹ̀dì obìnrin ìyàwó àlòkù ṣìnà. ẹ ṣọ́ra fún wọn àwọn ọmọge pépéré ń pè wúndí Anita Adélébọ̀ bẹ́ẹ̀ bá adéyẹ̀wò ó ti bí bíi 4 láì ṣègbéyàwó rárá. ó bí 2 sínú ṣáláńgá ó fi 2 tó kù sára tọ́ílẹ̀tì róòlù. ìtọ́wò lásán lẹ rí yẹn o. àṣeléyìí fún gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe ìgbéyàwó tàbí nìkà ní òpin ọ̀sẹ̀ yìí. abẹ́ adániwáyé kí ó fi ọ̀pọ̀lọpọ̀ adùn sí ìgbéyàwó yín. ẹ ní mọ̀kòrò ilé yín ò ní kan ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dàrú. ewu ní gbowó òbúrẹ́ ọmọ yọyọ níwájú ẹ àrídùnnú yín ò ní dìbànújẹ́ láéláé. láìpẹ́ láì jìnnà àwọn táwa bá ń ṣe ìgbéyàwó bèjì ní ká máa kó bẹ̀ta ibẹ̀ ẹ̀rin ibẹ̀ ẹ̀fà ibẹ̀ ẹ̀jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má gbàgbé ẹ pè wá sí ayẹyẹ ìgbéyàwó yín tó ń bọ̀ ká wá fi ewì aládùn ká fi dá yín lára. ẹ wá pẹ́ mọ̀mọ́kọ́ ta ló wà nínú ọgbà náà báwo mi lọmọ tẹ́ ẹ ní mo dúdú tí mo ní mo fi dúdú jọ yín mo fi pupa jọ Ṣọlá Adélékè ọjà ìbò tó kọ pélé tí pélé ń dán mọ̀ràn ìmọ̀ràn yín mi ní jọjọ bí ọ̀lẹ́lẹ̀ awẹ́. àmọ́ bá a ti parí láàwí èmi la kéwì àgbáyé akẹ́kọ̀ọ́ akọ́kà níbẹ̀ òní Sherifdeen Babátúndé ọmọ baba lójú ogun. ìkọ́ni mímọ́ olókun ọ̀la kí n kúyà mọ́ níkú ariwo yọkọ̀tọ̀ níkun àwa àjìfà gbàtà àjìfà mọ́ níkun àwa kú pẹlẹbẹ gúnyán tán ọmọ àfòdóbomi epo.